yẹn ti sọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fọmọ yìí sílẹ̀ Ọlọ́run la fi bẹ̀ yín ṣé ẹ fẹ́ fi ọmọ yìí ṣoògùn owó ni àbẹ fẹ́ fi ṣe ritual nítorí pé ẹ máa ń ṣoògùn kí ló dé tó jẹ́ yí pé ẹni kí ló wúkọ ẹ ẹnjìnìà alágbo kí ló dé tó jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan fún Sisi Alágbo ó dẹ̀ wà nínú ilé Sisi Alágbo ó lóun ò ṣe mọ́ ṣé tipátipá lèèyàn máa jẹ́ ìyálé ni ó lóun ò fẹ́ ìyálé ó lóun ò fẹ́ ẹ fẹ́ Sisi Alágbo ó lóun ò ṣe ilé olórogún ẹ má fọ́ sí ọ̀nà à ẹ fi sílẹ̀ òun lè sọ pé fẹ́ fi ṣògùn owó ọ̀lẹ́ ìsọjẹ́ pé òun lè fẹ́ lò fún ritual yín because gbogbo yín tẹ kóra yín jọ gbogbo yín pátápátá lẹ̀ ń ṣògùn ẹ̀ ń para yín ìkan nínú yín ó ṣẹ̀ṣẹ̀ pa ọ̀rẹ́ ẹ̀ ni ìkan nínú yín Farida kò mọ̀gún ṣe ó lóun ò ṣe ìyàwó kejì ó lóun òun ò lè fẹ́ lóun òun ò dẹ̀ lè gbà kan fẹ́ lóun òun ò dẹ̀ lè ṣèyálé ó lóun ò fẹ́ ẹ fi sílẹ̀ ó ní bébí dàdí òun ni ẹ́ òun ò fi ọkọ Sisi Alágbo máa mú ọkùnrin yẹn lọ títí láéláé kò sí wàhálà ń bẹ́ẹ̀ ṣé yẹ kí wàhálà wà ń bẹ́ẹ̀ ni kí ló dé tẹ fẹ́ fi okùn sí lọ́rùn kó di dandan kó fẹ́ má nìyí kí ló dé ṣé dandan ni kó bá yín ya fọ́tò ni ẹ ní ìdí fọ́tò ẹ̀ tẹ́ máa mú lọ sílé babaláwo yín ṣó ní nǹkan tẹ fẹ́ fi sí lára ṣó ní nǹkan tẹ fẹ́ fi sí Farida lára ẹ fi ọmọ yìí sílẹ̀ náà ọmọ yẹn kọ sórí page tó bá jẹ́ pé ó ní ìdí ẹ lọ́kọ ni kò ní kọ sórí page ẹ̀ ó lóun ò fẹ́ mọ́ ẹ dẹ̀ ní kó wá ya fọ́tò òṣìwò ni kó wá ya fọ́tò òfòwò ni ó lóun ò fẹ́ bàbá gbogbo ayé ó lóun ò fẹ́ ọkọ national anthem òun ò fẹ́ ẹ fi sílẹ̀ because ẹ bá ti fẹ́ bu tẹ́ ẹ bá ti rí nǹkan tẹ́ fẹ́ fi bu ẹ máa attack ẹ pẹ̀lú bọ̀bọ̀ yìí ẹ máa fi orúkọ bọ̀bọ̀ yìí máa fọgbọ́n máa fi attack ẹ ó lóun ò fẹ́ ẹ jẹ́ kí ẹnjìnìà Alágbo kó lọ fẹ́ Sisi Alágbo títí láíláí ó lóun ò ṣe second wife òun ò ṣe yálé òun ò fẹ́ ilé olórogún ẹ má fi sí lọ́rùn ṣe fẹ́ pa ni ṣe fẹ́ pa ṣe fẹ́ fi Farida ẹ fẹ́ fi Farida ẹ fẹ́ fi rúbọ ni ṣe fẹ́ fi rúbọ ẹ fẹ́ fi ṣètùtù ṣe fẹ́ fi ṣètùtù ni torí pé lára yín ẹ sì pa kan lára yín ó ti yé yín sìn ṣé kò yé yín sìn ìkan wà lára yín tó jẹ́ pé ògbógi olóògùn ni ẹ pa lédì yẹn dànù ni ẹ jẹ́lọ̀sì ẹ̀ náà ní lẹ fi pàdánù torí gbogbo nǹkan tó ní ẹ pàdánù ni ìkan nínú yín báyìí sìn ó ti yé yín sìn tó lọ́wọ́ nínú ikú lédì yẹn ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn torí àwọn tí lédì yẹn tẹ́ pa wọ́n lọ́mọ àwọn náà dúró fún yín ó wà nínú ìdùbúlẹ̀ àìsàn tó wọ́n lọ́wọ́ ń ṣẹ́ lọ́ fi oúnjẹ yẹn rán níṣẹ́ ẹ fi sílẹ̀ ẹ lo ẹlòmíì ẹ lè fẹ́ ẹlòmíì ṣe ẹ lè fẹ́ ẹlòmíì ṣe tuntun yín ni ẹ lè fi ẹlòmíì ṣe tuntun yín Farida sọ pé òun ò fẹ́ kán fẹ́ lé òun ó ní pé kó o máa fẹ́ ìyàwó ẹ lọ ó lóun ti single òun dẹ̀ fẹ́ mingle ó lóun ò pín kódó ẹ dẹ̀ ní kó wá ya fọ́tò ọdún wo nìyẹn ó lóun ò ṣe sórí ìṣàjẹ́ pé méjì obìnrin wà ní elédè jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ yìí pé òun ò fẹ́ kí ló dé tẹ́ fẹ́ fọ́ọ̀sì ẹ̀ lé lórí ẹ má fọ́ọ̀sì ẹ̀ lé lórí ní ẹ fi sílẹ̀ náà ọ̀lẹ́ ìsọ́bẹ́ pé ẹ fẹ́ lò ó wọ́n ti mú yín rìn láti lè lò ó because àwọn tó mú àwọn ẹgbẹ̀jì olóògùn kà tó wà láàrin yín tó ti mú yín rìn ṣé Farida lọ ní kẹmú wa ẹ fi Farida sílẹ̀ náà ẹ fi sílẹ̀ ọmọlọ́mọ sọ pé òun ò fọ́kọ ó yẹ kínú ìwọ Sisi Alágbo ó yẹ kínú ẹ máa dùn ní ẹ má explain for anybody mọ́ pé a ti pé kí ló pọn ẹ má pé ó lóun ń ṣe ìyàwó ẹ mọ́ ẹnjìnìà Alágbo ìyá ọmọ ẹ ló jẹ́ respect decision ẹ má jẹ́ kó máa bà ìyá ọmọ ẹ jẹ́ má jẹ́ kó máa bà ayé ìyá ọmọ ẹ jẹ́ lórí social media ìyá ọmọ ẹ ní Farida jẹ́ ó kó mí kò kó mí òun ló kọ́kọ́ fẹ́ lọ́jọ́ ayé
engineer Sisi Alagbo engineer Alagbo ó kó mi kò kó mi òun ló kọ́kọ́ yàn láàyò ní ìgbà tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ gbésí ayé ẹ̀ ẹni tó kọ́kọ́ fẹ́ nìyẹn engineer Alagbo má yẹ kán bẹ balẹ̀ ayé ẹ̀ jẹ́ ó lóun ò ṣe mọ́ ẹ má fọ́ọ̀sì ẹ̀ kò ń ṣọmọdé náà ẹni tó ti ń dóko ní gbogbo ìgbà omi ẹ̀nà Máyọ̀wá dalilẹ̀ ṣé kò yẹ yín sìn kò ń ṣọmọdé ṣé mo ní mọ̀gbà tí mo yó ni ṣé mo ní mọ̀gbà tẹ́bí ń pa mí ni ten-thirty ni mo tún wọnú ilé láti àárọ̀ kùtùkùtù mo ṣẹ̀ṣẹ̀ wọlé ní 10:30 ni ṣé mi ní mọ̀ tẹ́bí bá ń pa mí ni oníkun sọ pé òun ò fẹ́ mọ́ Sisi Alagbo má wọrí ìwọ lọ ṣe alákọ̀ọ́kọ́ ìwọ gangan ló ní ìdí bọ̀bọ̀ yẹn ìwọ ló ní ìdí ẹ̀jù òun ò fẹ́ kò bẹ́ẹ̀ ṣe competition because ẹ̀ ń wọ ẹni tó máa bá yín ṣe competition kẹ́ lè pàdánù kẹ́ lè mú kúrò lọ́nà because ẹ ti mọ̀ pé ọmọ kò lé nìyàn mi ẹ ti mọ̀ pé tẹ́ bá pa kò sẹ́bí tó máa béèrè lọ́wọ́ yín ṣé ẹ fẹ́ fi Farida gun ọṣẹ ni bẹ́ẹ̀ ṣe ń fi àwọn tó kù gun ọṣẹ ẹ fẹ́ fi gún ṣẹ ni ẹ fi Farida lẹ̀ tó o bá ń ṣe pé ẹ fẹ́ fi Farida ṣe ritual kí ló dé tẹ́ fẹ́ pa kí ló dé tó jẹ́ pé gbogbo ògbàlẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ ó lóun ò dóko yín mọ́ ó lóun ò bá yín pín kódó ó lóun ò pín kódó ẹ kẹ́ máa lọ ẹni máa lọ náà ṣé dandan ni is it a must gbogbo obìnrin kọ́ ló máa ń ṣe ìdọ̀tí náà gbogbo obìnrin kọ́ ló nífẹ̀ẹ́ ìdọ̀tí tí bá ń tẹ̀ lọ́kùnrin tí ń dẹ̀ rí pé move ẹ̀ ó bá obìnrin ní ìsọ̀rọ̀ lásán kó máa lọ́ọ̀lù ẹ̀ ní títí lálẹ́ láì tí bá obìnrin mi sùn ó bá sọ̀rọ̀ lásán lórí fóònù ni ọkùnrin yẹn máa lọ́ọ̀lù ẹ̀ títí lálẹ́ ni. àwọn obìnrin tó ṣì wà decent ṣì wà náà tẹ́ pé wọn ò lè pín okódó gbogbo obìnrin kọ́ ló jẹ́ àbàṣà náà ó dẹ̀ ní kó máa mú lọ. Kéde sílẹ̀ ó ṣe jẹ́ oṣooṣù ẹ ti lọ yẹ̀ wò nílé babaláwo wọ́n lóhun ní kẹ́ fi ṣohun òtútù ẹ fẹ́ fi Farida ṣohun òtútù Ọlọ́hun ò ní fún yín ṣe o ẹ fọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ má pa bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n torí agbénipa ni yín. Ọlọ́hun á mú yín o ẹ fi Farida lẹ̀ ẹ sọ pé ẹ ṣe léyà kò bá yín ya fọ́tò dandan ni kọ́ ẹ pé Ọlọ́hun ò ya fọ́tò ṣé ìyẹn yẹ kó di wàhálà lórí social media ìyẹn yẹ kó di wàhálà lórí social media tó bá jẹ́ pé bọ̀bọ̀ yẹn ó kàwé dáadáa ni á rí lórí péèjì ẹ̀ because ìyàwó ilé ò ní wá sórí social media kó sọ pé òun single àti òun fẹ́ mingle kò ní sọ bẹ́ẹ̀ péyàn ọkùnrin tó bá wà interested kó kọ́ lòun kò ní sọ bẹ́ẹ̀ lórí Facebook ó dẹ̀ ti jẹ́ kí intention ẹ̀ kí gbogbo èèyàn mọ̀ pé òun ti wà single engineer Alagbo Farida ti jẹ́ kó mọ̀ pé òun wà single ẹ fi sílẹ̀ àfi tó bá jẹ́ pé ẹ fẹ́ pa kí Ẹniọlá lè gbélé ayé àfi tó bá jẹ́ pé intention ìwọ àti Ẹniọlá ni pé kẹ́ pa Farida kí Ẹniọlá lè gbélé ayé torí pé ìwà láyé Farida ó ń bí Ẹniọlá nínú because ẹ ti ní ìgbàgbọ́ wípé ó máa jẹ̀yà kú ni ẹ ti ní lọ́kàn pé kò ní sẹ́ni tó máa ràn lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run wá jù yín lọ àti gbogbo bí tẹ́ sá lọ gan Ọlọ́run ju gbogbo yín pátápátá gbogbo yín Ọlọ́run ju gbogbo yín lọ àti gbogbo owó tí Ẹniọlá Sisi Alagbo ná Ọlọ́run dójú tì Ẹniọlá padà ṣẹ̀sín lórí social media ni àti gbogbo owó tó sọ pé òun ná fún gbogbo bloggers ó padà ṣẹ̀sín ni Ọlọ́run fi Ẹniọlá Sisi Alagbo ṣẹ̀sín ẹ mọ̀ pé ẹ̀sìn ńlá ni tí wọ́n ń gbé gbogbo ọyàn ẹ̀ káàkiri tó ń gbé gbogbo òbò ẹ̀ kiri despite pé engineer Alagbo lọ́jọ́ ṣe ó ṣẹ̀sín ẹ̀sìn yẹn ò lè kú òun lẹ̀ fídíò yẹn ò lè kú òun lẹ̀ ní ayé mọ́ ẹ fi ọmọ yẹn sílẹ̀ ó ní kó máa mú ọkùnrin yẹn lọ ó lóun ò ṣe mọ́ because ẹ̀ ń wá ọ̀nà láti fọmọ yẹn ṣẹ̀sín Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe o Ọlọ́run
gbogbo ọ̀nà lẹ́ ń wá láti fi ṣe ẹ̀sìn ọmọ yẹn dẹ̀ mọ̀ ọmọ yẹn dẹ̀ sọ pé òun ò bá yín ṣe ẹjọ́ tajà kan náà kò tá àgbo náà Sisi Alagbo Eniola Farida ò tá àgbo kò síbi kankan náà tẹ́ ti jọ wà papọ̀ àfi tó bá jẹ́ pé ìpolówó tó ń polówó fáwọn èèyàn ló tún máa hún ẹ nínú orí ibi tá a wà yìí Facebook tá a wà yìí ojú ọ̀hún tẹ́ yẹ fò láì fi gbàgbàgà ẹni tó bá máa gbéṣẹ́ fún ìwọ láfẹ́fẹ́ ìwọ Eniola ó kàn mọ tálẹ́ǹtì tó ní ni kò yẹ kó o máa ṣe competition pẹ̀lẹ́ nìkankan tó bá mọ tálẹ́ǹtì tó ní ó ní bẹ́nikẹ́ni ṣe competition ó ní ẹnikẹ́ni sínú wọ́n dẹ̀ máa ra rí bọ́ọ̀lù ọ̀hún ṣe máa gbé ẹ ga ó mọ ní ó ní lọ́tà gan kábọ̀sì bọ́sì pé wàá máa jowú ó ní lọ́tà nǹkan ò ní fà pé kó jẹ́ titi ẹ ní tipátipá ó mọ tálẹ́ǹtì tọ́lọ́run fún ẹ ni Eniola Sisi Alagbo tó bá mọ tálẹ́ǹtì tọ́lọ́run fún ẹ ò ní bínú ẹni kankan ṣé àwọn tó fẹ́ gbéṣẹ́ fún wọ ṣán fẹ́ gbéṣẹ́ fún òun ni òun ò jáfáfá bíi titi ẹ̀ òun calm she's a calm person ẹ jọra yín rárá ẹ jọra yín àtọ́làtọ̀ Farida ò ń ṣe ẹni tó máa ń ṣe bí wọ kí má mọ Farida rí kí má mọ ẹ̀yin méjèèjì kí má mọ history yín sí Eniola ni máa kọ́kọ́ gbé advert mi lọ fún nítorí performance ẹ̀ tó ṣe máa ń ṣe advert òun ni màá gbé advert mi lọ fún because òun tiẹ̀ òun calm so ẹni tó bá máa gbé advert fún Farida based on kí ló wúkọ ẹ̀ page ẹ̀ tó ní much engagement ló máa fi gbé advert fún Farida bọ̀ nítorí pé ìwọ lápẹpẹ òun ló máa fi gbé advert fún ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn ní ìmọ̀ nǹkan tí ẹ fẹ́ máa ti torí ẹ̀ máa jà because ó mọ talent ẹ̀ ó ń jẹ́ kí àwọn olòṣì àwọn wèrè kan máa wà árín yín ó lóun ò fẹ́ ọkọ máa mú bọ̀bọ̀ yẹn lọ for life máa mú lọ ó lóun ò ṣe mọ́ ó ní ìtàwọn tíjọ ṣe ó ti wà òkè ẹ má fọ́ọ̀sì ẹ̀ fún unless tó bá jẹ́ pé wọ́n sọ pé kẹ́ lọ mú wá pé kẹ́ wá pa bí ẹ fẹ́ fi ṣe ohun ètùtù ó ti yẹ yín sí ẹ fi Farida lẹ̀ torí ẹ̀ nígbàgbọ́ pé ọmọ yẹn máa débi tó dé nǹkan tó ń ṣe yín nìyẹn ẹ̀ nígbàgbọ́ ẹ̀ dẹ̀ mọ̀ yí pé Ọlọ́hun kí ló wúkọ ẹ̀ ẹṣin tí ò ní ìrù Ọlọ́run tó ń ba lé ṣinṣin ó sì wà lórí ìjókòó tí ò tí ì kú kò tí ì papòdà ẹ̀ nígbàgbọ́ ni ṣẹ́yìn mọ́ inú Farida ni inú ẹ̀ tó mọ́ làwọn èèyàn ṣe ràn lọ́wọ́ ó yẹ kán ti padà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ṣe fìtì náà bí Eniola ṣe fún gbogbo yín lówó gbogbo ẹ̀yin blogger ilébi tó fún lówó pé kẹ́ fi balẹ̀ ayé Farida jẹ́ bó ṣe fún yín lówó tó àwọn èèyàn ò dẹ̀yìn lẹ́yìn Farida wọ́n dúró tì pa ẹ fi Farida lẹ̀ àfi tó bá jẹ́ pé wọ́n ti sọ fún yín nílé babaláwo yín because ẹ máa ń ṣògùn gan ẹgbẹ̀jì olóògùn ní pé kẹ́ lọ mú Farida wá ẹ fẹ́ lo ìràwọ̀ ẹ̀ ṣùgbọ́n Farida máa dán títí nínú Farida ò gbọ́dọ̀ bá wọn ṣìkà o mo máa ń tẹ̀mú ẹ létí ó gbọ́dọ̀ ní ẹnì kankan sínú ó ti yé ẹ ń sìn má ní ẹnì kankan sínú o má bá wọn ṣìkà tán bá ṣe àṣírí wọn máa tú ṣùgbọ́n tó bá ṣe nǹkan tó ń ṣe fún ẹ máa jẹ́ sí ẹ lára má bẹ́ẹ̀ ní kankan ṣìkà má bínú ẹnikẹ́ni kó má ṣe títí ẹ wàá máa rí bí Ọlọ́run ṣe máa rántí ẹ àwọn èèyàn á máa rántí ẹ sí dáadáa má ṣèkà má ṣèbí má pẹ̀lú bó ṣe é tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà má bínú sẹ́nikẹ́ni kó má tajà ẹ lọ ó máa lékè ni wàá máa lékè wọn ni ẹ fi sílẹ̀ èmi tí mo lọ́kọ gan bí mo ṣe wà kí boyfriend mi kọ́kàn gbé fóònù pé ó pe obìnrin mi ní ìṣemọ́ ní ìṣemọ́ mi ìfẹ́ mọ bí relationship yẹn bó ṣe lágbára tó ní ìṣemọ́ pé mo ṣẹ́ẹ̀kì fóònù ẹ̀ mo rí pé obìnrin òun àti obìnrin jọ sọ̀rọ̀ mi ní gbẹ́bẹ̀ pé mo mọ ara mi a yàtọ̀ síra wà àwọn obìnrin kan wà
ọkùnrin bá yọ okó nídìí obìnrin mi báyìí á kì í bọ̀ nídìí wọ́n láìkì ẹ̀ bẹ́ẹ̀ kán ṣàtidóbó okó ni àwọn obìnrin kan dẹ̀ wà á láìkì okó ẹ̀gbin á láìkì láti dókó ìdọ̀tí láti dókó ìtìjú á láìkì ẹ̀. á láìkì ẹ̀ láti dókó ìtìjú gbogbo akọ ẹ fi ọmọ yìí sílẹ̀ ẹnjìnì alágbo fèsì ìyàwó ẹ̀ ṣé o ti dó ẹni ọlá tán ni fèsì eléyìí fi Farida lẹ̀ Farida ò ń ṣe ìyàwó ẹ̀ mọ́ ó lóun ò fẹ́ ẹ mọ́ ó ní bàbá ọmọ òun ló jẹ́ òun ò dẹ̀ dispute nínú ẹ̀ yóò kì í ṣe bàbá ọmọ òun àwọn ọmọdé wà ń bẹ̀ tó bá fẹ́ rí wọn ó mọ bó ṣe lè ráwọn ọmọ ẹ̀ kò bá yín ṣe competition ẹ̀yin ló lówó ayé kò dé bá yín ṣe competition ní ìrò bí ọmọ yẹn fẹ́ tàgbò gan kò tá àgbo kò lápẹpẹ kò mọ̀yàn ẹ fi sílẹ̀ ẹ ti rò bí ó máa kó ọ̀wá bá yín tó máa bẹ̀bẹ̀ pé ìyá máa nà pa ni ìyá máa lù pa ni Ọlọ́run jù yín lọ ẹbí bí Ọlọ́run ṣe gbà bó ṣe jù yín lọ ibi tẹ́ ẹ̀ ń wá kó fi ṣẹ̀sìn ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ sí ṣẹ̀sìn ẹ ṣẹ̀sìn Awórò ẹ ṣẹ̀sìn part 1 part 2 lórí part 10 òun lẹ fi ṣẹ̀sìn ẹ jáwọ́ lọ́wọ́ Farida ẹ jáwọ́ lọ́wọ́ ẹ fi sílẹ̀ àfi tó bá jẹ́ pé wọ́n ní kẹ́ lọ mú wá wọ́n ní kẹ́ lọ mú Farida wá kẹ́ pa àfi tó yẹ pé fẹ́ fi ṣe ritual lẹ ṣe máa ń fi èèyàn lẹ máa ń lò láti fi ṣe ritual èèyàn lẹ máa ń lò inú oúnjẹ lẹ máa ń fi sí fún wọn inú oúnjẹ lẹ máa ń fi sí fún wọn ẹni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ pa ní last month náà lẹ ṣẹ̀ṣẹ̀ pa èèyàn ẹ̀yin ègbèjì olóògùn kàkẹ́ kó ayín jọ ẹ ṣẹ̀ pààyàn ní last month yìí ìkan lára yín tó wà involve nínú ikú yẹn òun náà wà lórí àìsàn báyìí tó wà involve nínú ikú yẹn òun náà wà lórí àìsàn ó sì ń bẹ àwọn fámìlì àwọn tẹ́ ẹ pa wọn ò dá lóhùn ni bóun náà ṣe máa gbẹkú nìyẹn ìkànnì ọmọ yìí ò dẹ̀ ní babaláwo kankan kò ní babaláwo kankan Ọlọ́run nìkan ló gbójúlé ẹ fi sílẹ̀ tipátipá kọ́lé èèyàn máa fi ń dóko oko national anthem oko tó ti di 1p oko tó ti di tẹ́tẹ́ ń kọ̀bọ̀ oko tó jẹ́ pé anybody ló lè do ó lóun ò fẹ́ òun lè bá yín pín kodo ìwọ kóyàn ò lè wò bòun mọ́ ó lóun ò fẹ́ oko tí ò ní tìjú òun ló kó ẹnjìníà alágbo lóun ò fẹ́ fi sílẹ̀ ẹ jọ àti ẹ pé fẹ́ fi ṣògùn owó tí eyín sìn tí omi ìfín sílẹ̀ jàre ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn o. a sọ pé kí ẹnjìníà alágbo má seek attention but fi Farida lẹ̀ Farida is not your wife anymore do you understand kò kí ń ṣe ìyàwó ẹ mọ́ wá ẹlòmíì wọ́n pọ̀ náà wá ẹlòmíì kò fi ṣe ìyàwó sún gbé ọjẹ síwájú àwọn obìnrin pọ̀ gan lọ́wọ́ kí ló wúkọ ẹ̀ lọ́wọ́ Sisi Alágbo tí ọkọ ẹ bá nídìí ìyàwó mi fún níyàwó mi ó ṣàmọ́ bó ṣe ń gbóbìnrin fún tẹjọ máa ṣe 3 sàn tẹjọ máa ṣe 4 sàn gbé fún ẹ fi Farida lẹ̀ Farida ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kò dẹ̀ lè dówó okó yẹn mọ́ tí okó bá tán láyé màá fún Farida ní owó á lọ sọ màá pe lẹ́gẹ́ á bá mi wọ ọkọ alálùbáríkà fún tí okó bá tán láyé ó ń ṣokó okó ẹnjìníà alágbo mọ́ kò bá yín ṣe competition
ẹ̀yin lẹ wá sórí social media tẹ́ máa gbẹ́nu síra yín lẹ́nu oko wèrè ẹ̀yin lẹ ń ṣe competition ẹ̀yin lẹ ń wá validation ẹ̀yin lẹ ń wá attention kọ́ ọmọ yẹn ò wá ọjẹ́ ló ń polówó tó o bá fi àwọn ọmọ ẹ̀ polówó á máa polówó by herself sí náà ẹ jẹ́ fẹ́ kó fẹ́ gbádùn gbogbo nǹkan tó ń ṣe ní ó sì rún yín nínú láì lọ́mọkùnrin láì bọ́kùnrin ya fọ́tò nìyẹn o Fàrídà tí gbọ́kùnrin ya fọ́tò kò tí gbẹnu sọ́kùnrin lẹ́nu because kò lè ṣe wú ẹ̀ ìtìjú ló máa jẹ́ fóun gan òun ò lè máa ṣe òṣì yẹn lórí social media ẹ̀yin máa continue òṣì yẹn lórí Facebook a yàtọ̀ sí bá wa kíláàsì yàtọ̀ sí kíláàsì ó ti yẹ yín sìn a yàtọ̀ sí wa wọ́n lè máa fọkọ́ sí ẹ lójú títì wọ́n lè máa dú ẹ lójú títì wọn dẹ̀ lè dú èmi lójú títì kó jọ́kọ́nú lémi náà ni kò lè dó mi lójú títì ọkọ̀nú lémi ò ní dó mi kó máa yà mí ní fídíò ṣe pé a ní tìjú ju àwa lọ so ẹjọ́ ẹ filẹ̀ Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ẹniọlá Alágbo mú ọkọ ẹ lọ títí láéláé Fàrídà sọ pé òun ò pín kódó òun ò bá yín pín kódó ẹ mú lọ títí láéláé ẹ fi Fàrídà lẹ̀ oṣooṣù ẹ máa wá fọmọ yẹn tẹ́ ẹ bá ti wá fún nínú oṣù kan ara yín ò tí ì balẹ̀ ẹ dẹ̀ máa ṣẹ̀sín ni lórúkọ Jésù ẹ máa ṣẹ̀sín ni ẹ máa ṣẹ̀sín gidi lágbára ẹ̀jẹ̀ Jésù àfi tó bá jẹ́ pé tipátipá lèèyàn máa fi ń dókó ọ̀run okó ìtìjú okó tí gbogbo èèyàn ti rí okó national anthem ibi tí okó ẹnjìníà Alágbo tó ti dé Fàrídà sọ pé òun ò fẹ́ wú okó yẹn òun ò fẹ́ wú okó yẹn ò gbọ́dọ̀ tún gun orí òun mọ́ okó tí gbogbo ayé ti rí okó onílàpàlàpà òun ò fẹ́ tí Alágbo máa dó lọ ẹ fi Fàrídà lẹ̀ ẹ gbàgbé pé ẹ má tiẹ̀ rántí pé once upon a time Fàrídà ni ọkọ ìyàwó ẹnjìníà Alágbo ẹ gbàgbé ń pa ẹ̀ Ọlọ́run fi bẹ̀ yín kò ní kan fún yín o kò ní korò fún yín o kò dẹ̀ ní bàjẹ́ fún ẹ ẹnjìníà Alágbo máa fi Fàrídà lẹ̀ à ń bẹ́ẹ̀ ni àfi tó bá yẹ kó ní intention láti fi ọmọ yẹn ṣògùn owó láti fi ṣe ritual tẹ máa ń ṣe ó dẹ̀ máa dà lé yín lórí ni ẹlẹ́rù máa gbẹ́rù rẹ̀ ni lórúkọ Jésù ẹ fi yín sílẹ̀ I love you guys ẹ má bu ẹnikẹ́ni o shall be well with you guys ẹ̀yin ìka játijàti ẹ̀yin awáyé má ṣe rere ni ẹ̀yin apalẹ̀lẹ́kúnjayé ogun yìí ṣá ni wọ́n ti fi ṣe yín àṣírí dẹ̀ máa tú náà ni lágbọ́rọ̀ Ọlọ́run dáwọ́. ẹ fẹ́ kí skin yìí kó máa mú yes tó jẹ́ pé ní aṣọ tẹ bá wọ̀ báyìí ẹ máa look sexy ẹ máa dùn wò lọ́mọ cream wà àwọn cream tó yẹ pé tí bá recommend ẹ̀ fún yín skin Lady K ò fresh skin Lady K ò glow ẹ gbọ́ pẹ̀lú bó ṣe wà yìí tí gbogbo ẹ mọ̀ yìí wàláhì kò fresh ẹ máa mọ́ jù mí lọ ẹ máa fresh jù mí lọ ẹ̀yin tẹ bá dìde àwọn quick action cream ó wà níbí báyìí àwọn quick action fast number ó wà níbí báyìí ó wà níbí báyìí àwọn ajẹ́bí dán cream tó yẹ pé tí ẹ bá lò báyìí fast ni kò sí lọ kábọ̀ kò sí kí ni mo pè kò sí lọ kábọ̀ níbẹ̀ bọ́dì yẹn ti ṣe kí ni ó ti jáde láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wọ́n máa bí gbà ìyá lágbájá mo ṣì rẹ́ lánàá dúdú náà ṣọlọ́wọ́ ẹnu máa ń ṣì nìní ṣòfara yóò yìnbó ni ṣó gba skin òyìnbó wọ̀ ni wà láìtàlà ó kún bíbà ẹ̀yin tẹ́ bá dẹ̀ nídìí àwọn shampoo tó ń ṣiṣẹ́ fún dandruff àwọn shampoo tó wà pa gidi àtàwọn conditioner àtàwọn hair booster tó máa boost irun yín gbogbo ẹ̀ wà ní Lady K African store ẹ̀yin tẹ́ bá nídìí àgúnmu manpower ti fẹ́ tán o ti diabetes sí yìí
ọrùn mi ti shock àwọn èèyàn ti sanwó lẹ̀ lọ rẹ́kẹrẹ́kẹ́ bọ̀ tó ti wà lọ́nà ó máa tó dé tó bá ti lè dé báyìí máa bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní so èyí tẹ́ bá fẹ́ rà ẹ tètè sọ fún mi lẹ̀ because tó bá tún ti tán sí ó tún lè tó bí 2 to 3 months kó tó dé production wọn slow this time around ó dà ìpọ́n ní weather ẹ dẹ̀ mọ̀ pé egbògi ló fi ń ṣe gbogbo àwọn kìíní gbogbo àwọn egbògi náà ló ní àsìkò títì ẹ̀ so gbogbo èyí tẹ́ bá fẹ́ rà gbogbo máa ń pa wàá jẹ́ bí dán tí màá fi ọwọ́ ẹ̀sọ̀ yà fún yín pé tí ò bá ti ṣiṣẹ́ tí ẹ̀ẹ́dóbò dáadáa kí gbogbo yín kó náà kẹ́ náwó dẹ̀ kẹ́ náwó rọ̀ máa dáwọ́ yín padà fún yín kọ̀ǹfàmù lélẹ̀ apá àti òṣì eléyìí mú yes dákú ó ṣiṣẹ́ kú ó ṣiṣẹ́ dànùdànù mo ti release mi ò lè ṣe mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún yín kọ́mà tí fọwọ́ wọ yín láyà báyìí ló kó yín á tún dìde padà tún bẹ̀rẹ̀ ni bí wọ́n dẹ̀ fọwọ́ wọ yín láyà ibi tó bá ń wọ̀n kọ́ fọwọ́ wọ́ ìbájẹ́nu wo etí yín lọ́ba ka ọ́ bọ̀ ara yín máa dìde padà ní ẹ tún continue nìyẹn ajẹ́bidán tó confirm ọdún kẹta yẹn ta ti ń polówó ẹ̀ kò sẹ́ni tó complain lẹ́yìn kan tó introduce ẹ̀ síyàn láti 2023 ni mo ti ń polówó 2023 àbí 2022 I think it's 2022 mo ti pẹ́ lọ́wọ́ tí ẹ lò kò sẹ́ni tẹ́mi bá polówó ọjà polówó wọn máa ń pẹ́ gan lọ́wọ́ mi látara pé kí n tó polówó ọjà fún yín màá kọ́kọ́ wà díẹ̀ wò ṣó mú yes tí ò ní bá mi lórúkọ jẹ tó bá dẹ̀ ti lè mú ẹ gbàgbé àwọn náà tí mo tún wá bá polówó kéde nìyí ajé ń wọgbá tájé ò bá wọgbá wá ti wá fẹ́ndọ̀ mi tí ó mọ̀ bá wọn polówó ọjà wọn ajé ń wọgbá òun ni wọ́n ṣe lè gbà polówó lọ́wọ́ mi ẹ wọ ẹni tí mo bá polówó àwọn ọjà náà nígbà kan 4 years ni mo fi bẹ́ẹ̀ ni ẹ náà polówó fún ara mi ni mo withdraw ó tún lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ náà tí yẹn náà fi àwọn méjì tẹ̀lé náà fi advert bẹ̀mí ó ní mi ní interest ó dẹ̀ nídìí so ẹni tó bá ti ń ta nǹkan gidi máa gbé wá fún yín that is why ẹ lè sọ pé ẹ mo rajà lọ́dọ̀ Lady K kò dáa no ta gbangba mo ti sọ yìí ìwọ tó bá ti ra irú ẹ̀ tí ò dáa má parọ́ o má fi ọ̀tẹ̀ sí o má fi ìlara sí o kọ sí comment section tó bá ti wo program yìí ẹ lè rí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń bá mi rajà náà tẹ́ ẹ bá bí mo ṣe ròyìn fún yín ẹ má bá mi kọ sí comment section ẹ jọ torí Ọlọ́run kì í ṣe kẹ́kọ̀ọ́ pè mí àbí kẹ́ wá sínú WhatsApp mi kẹ́ wá máa ṣàlàyé fún mi pé yes confam lẹ rà ẹ má bá mi kọ sí comment section program mi pé product tí mo rà o kì í ṣe dandan kẹ́ kọ́kọ́ tẹ́ rà ẹ̀yẹ kọ̀ọ̀kan sí pé nǹkan tí mo order o in fact I really enjoy it so thank you o ó wà òkè bẹ́ẹ̀ tẹ́ fi thank you ṣèmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ kàn jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé yes you bought something from me and it's okay ẹ jọ review yìí ṣe pàtàkì ó ṣe kókó gbogbo nǹkan tẹ́ bá ti rà lọ́wọ́ mi ìbájà African food lẹ bá rà ẹ kàn fún àwọn ẹ̀wò tó bá ní kẹ́míkà mi ò fi kẹ́míkà sa oúnjẹ mi ò fi sí that is why tí mo ṣe máa ń ṣe níwọ̀n so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn African food náà ìlùbọ́ rice ọ̀fadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà ẹja wa kò tí ì dé gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí fún Thailand fish tí bá ní kò sú mi irọ́ ni mo pa ṣùgbọ́n mo nígbàgbọ́ ṣapé náà ọ̀sẹ̀ tá fẹ́ wọ̀ ó máa dé kódà ìgbà tí mo ti rí pé àwọn ọjà léètì báyìí sí kí nǹkan tó dé mo ti order mi so that kò ní tán customer fẹ́ wọlé kò ní tán kẹ́ tó get another one so edit tẹ́ bá ti fẹ́ ra ẹ kàn sí mi ẹ ká wá mi níta ẹ jẹ́ n pọ̀ sí fídíò tí mo ṣe so àlàyé tí mo ń ṣe lọ ẹ má bínú mo ti rojọ́ gan sísìn so bó ṣe jẹ́ nìyẹn ṣá gbogbo tẹ́ bá rà lọ́wọ́ mi ẹ fọkàn balẹ̀ now mo fẹ́ fi fídíò àwọn Boko Haram yẹn tó ẹ̀ṣẹ̀ release tí wọ́n ẹ̀ṣẹ̀ release pẹ̀lú teacher ṣé program yóò ní gùn jókè má fi wà ní next program kẹ́ wo bí wọ́n ṣe gbé ìbọn sí woman yẹn lọ́rùn ìbọn bí wọ́n ṣe nà sí woman yẹn tí woman yẹn dẹ̀ ń bẹ president of Nigeria ìyẹn àwọn teacher tó kù báwo ló ṣe release àwọn videos yẹn tí àwọn DSS ò rí wọn track ẹni burúkú nìyẹn ní ègbé làwọn DSS ọ̀rọ̀ á sì fi yín gégùn
àwa ò lágbára o ṣùgbọ́n alágbára tó ju gbogbo ayé lọ ó máa ṣèdájọ́ fún yín. Ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi fídíò yìí ti ń gùn jẹ́ bá mi share ẹ jọ̀ọ́ ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ẹ bá mi like program yìí mo fi Elédùmarè bẹ̀ yín ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi share ẹ comment opinion ti yín náà ẹ bá mi kọ sí comment section ó ṣe pàtàkì ó ṣe kókó ojú òní tiwa ẹ ṣeun gan ó dàbọ̀.